ọlọ́run ló mọ̀ ẹ má bínú mo ní ọlọ́run ló mọ̀ dí táàfà àgbà fi mọ bó orí alájà àgbà ó ṣe tó tí wọ́n fi ń sọ fún wọn pé àbúrò mi wọ́n wá dákọ wọn ìyá tuntun làwa mọ̀ wọ́n sí àbúrò mi ń sọ fún wọn lé ká máa sọ igi rẹ̀ fún ọ nísìnyìí nínú àwọn ọ̀rọ̀ asọ́gbẹ̀yìn táàfà àgbà sọ fún alájí àgbànú wípé àbúrò wa Aisha a ránṣẹ́ sí wọn mo ti sọ fún wọn lépé pọ́n máa sọ igi rẹ̀ fún ọ nísìn ọmọ kéwú tẹ̀yẹn fọkàn tán torí pé tí n bá kú mo fẹ́ kó rásìrí mi lè yẹn fọmọ́ fún ọmọ kéwú tẹ̀yẹn fọkàn tán lè wá ní àbúrò yàn kó máa lọ ṣe ìyàwó lọ́dọ̀dẹ̀ àkọ́kọ́ ìyàwó alájí àgbà náà mo rò pé gbọ́ lọ́hun tóbi ni. Allahu Akbar. mo wá sọ fún bàbá mi lánàá mo sọ fún wọn lánàá Abdulrazak Ajíkòbí ní ọ̀dọ̀ Abdulrazak ni mo ní lára ń tààlà jẹ́ táàfà àgbà fi wí bẹ́ẹ̀ ara rẹ̀ náà ní bàbá mi lánàá bàbá Sheikh Abdul Qadir Adisa Kamaludin ara ń tààfà àgbà fi ní ẹ lọ sóyìí Aisha fún Alhaji Àgbànú ara rẹ̀ náà ló tún jókòó yìí ọlọ́run dákun mẹ́jà wa ń tàn mọ́ lára wọn o amina gbogbo ìgbésí ayé bàbá náà kíláàsì wọn ti lò ó wọ́n fi ń tọ́mọ ọlọ́mọ ni ọlọ́run dákun àlàáfíà tó nara tán ọlọ́run wọlá pẹ́ sáàmì bá a ṣe fún amina ọlọ́run wọlá pé wọ́n ló ṣe bẹ́ẹ̀ fàlàjí àgbà ayé gbígbàdúrà lélẹ́yìí tí bàbá sì jó yé wa bẹ́ẹ̀ pé ń ta bá tọrọ ọlọ́run sábà máa gbà á Allahu Akbar bẹ́ẹ̀ yẹn bá kọ́ bùkátà àwọn bàbá òní bá a ṣe pọ̀ tó yìí ọlọ́run ló mọ yẹni tọ́lọ́run yọ́nú sínú wa gbogbo ọlọ́run tiẹ̀ yọ́nú sí ọlọ́run dákun àlàáfíà ara toríkèríkè ara tọpọlọ tẹ̀jẹ̀ tómi ọlọ́mọ tẹ́gùn ọlọ́mọsá bá a ṣe bàbá Alhaji Àgbà tòní amina ọlọ́run dákun gbogbo dáadáa títí ń bọ̀ látàná àwọn tàná náà ń sekun ni àwọn náà ń sekun ni ibi táwọn náà tún sekun déhùn ọlọ́run jáwọn náà gbé láti bẹ̀ amina Suratul Ikhlas bi Rabbil Falak bi Rabbin Nas laqad ja'akum li'ilafi bismillahir rahmanir rahim qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri an-naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasada bismillahir rahmanir rahim qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharri al-waswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas من الجنة والناس بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين الرؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bá a ti tọrọ fún wọn yìí mo tọrọ bẹ́ẹ̀ fún bàbá mi náà ní GRA ọlọ́mọ sábà sàlékún dára fáwọn náà bàbá mi ní GRA ìyá mi lè lá owó àdúrà balẹ̀ wa mú wáyìí ọmọ kí bàbá lè mi náà Alhaji Musa Zuru ló sì kọ́kọ́ mú wa insha Allah àwọn bàbá ní kí n ṣe àfihàn àwọn jàmá wa àwọn gẹ́gẹ́ bí àfáà wa tí wọ́n ń ṣàdúrà tí mo fi wọlé tí wọ́n ń ṣe tí mo bá wọn wọ́n ń ṣàdúrà fún àwọn ṣètò àwọn àgbàlagbà wa nínú àwọn àgbàlagbà wa aṣáájú ọmọ kéwú ní generation ti wáyé wọ́n sì gbọ́ o tó wà rò pé àkọ́kọ́ ọmọ kéwú bàbá nu aṣáájú ọmọ kéwú ní generation ti wáyé bàbá Kúráńgà wọ́n sílé tọ́lọ́hun lọ
Rahimahullah. bẹ́ẹ̀ náà láti ti ń sojú sẹ́yìn láti jẹ ẹ̀ta Bẹ́ẹ̀. tó ti ṣẹlẹ̀ aṣáájú àwọn bàbá wa Alhaji àgbà tòní Adamallahu ẹgbọ́n tí mo ti wí yìí hayata. aṣáájú àwọn bàbá wa Alhaji àgbà tòní nílé wa nílé lè mọ́mù gbogbo èèyàn kọ́ lè wí tí mo wí hùn wípé ilé wa nílé lè mọ́mù bàbá wa àwọn Alhaji wa Ali ọba imam àwọn náà sílé tọ́lọ́run lọ Rahimahullah. bàbá ọlọ́run ní sẹ́yìn lẹ́yìn nìkan Àmín. ẹ̀ sì ní dáyé gbé ọlá níbi lọ́dọ̀ ọlọ́run Àmín. ọlọ́run ní dáyín dára yín Àmín. àfọ́ oníwà sí ti ṣe látìgbà tó ti ṣe náà láti ń ṣàdúrà fún wọn àwọn méjèèjì láti ń ṣàdúrà fún wọn gbogbo ẹ̀ kódà bàbá wọn tún wádé lè mọ́ wọn ìtúwọ̀rọ̀ mọ́dé lè kúráńgà náà ilé lè mọ́mù ni mo fẹ́ jòkó torí lè mínú àmọ́ ń gbọ́dọ̀ mọ́dé lè kúráńgà náà wọ́n tún wá dìde wọ́n tún lọ lè kúráńgà gbogbo àwọn jàmáà wa Professor Kuranga Dr. Kuranga bàbá Kuranga láti Sharia Court náà ní Sheikh Abdulaziz gbogbo wọn ni wọ́n jòkó bàbá wa ní owó àdúrà bàbá Kuranga yìí àfi ká ṣe é Justice Kuranga mo ti dákọ wọn Justice Kuranga ń bẹ ń jòkó wọ́n lówó bàbá wa Kuranga yìí látàpọ̀ tàwọn owó àdúrà 20,000 naira Allahu akbar. bàbá ti fowó lẹ́nu Allahu wọ́n wá ní kó má ṣẹ́kù ẹnìkan tí ò ní fi kún gẹ́gẹ́ bí ẹjẹ́ mi ó sọpọ́tì owó bàbá pẹ̀lú 10% kí má wùlẹ̀ á fi ilẹ̀ ju ti bàbá lọ èmi látọ̀dọ̀ mi bàbá ní kó má ṣẹ́kù ẹnìkan tí ò ní fi kún èmi 2,000 naira Tọ́. bàbá wa chairman mission board afẹ́rúmọlé 1,000 naira kálukú náà wá ń dá sí bàbá mi Sheikh Abdulrasheed alomata bàbá wa àfáà wa isa dáadáa 1,000 naira Sheikh Abdulrasheed àfáà ńlá 1,000 barrister Ismail Dr. Ismail aláṣẹ 2,000 naira Alhaji wa Itayo 1,000 àfáà mi tó kọ wọn dáa tásàwà náà ló kọ wọn 1,000 naira alomata bàbá mi Sheikh Mashood Kadiriya 2,000 naira Alhaji wa Musa àfáà ńlá alomata 1,000 ẹ̀rọ ọlọ́run 1,000 bàbá ní gbogbo ẹni tó bá mọ̀ pé àdàbí yá lò bàbá ní gbogbo ẹni tó bá mọ̀ pé àdàbí yá lòun kò gbọ́dọ̀ mọ́ dá sí tọ́ àáfàá wa bọ̀dá mi Usman ojú ẹkún ẹwà ẹ̀fikún ẹjọ́ pé àná mi 2,000 àáfàá president wa Alhaji Kaduna Maali Matu Center ọlọ́run ó jẹ́ mọ́ wà dára 2,000 naira àáfàá wa Ishaq Gowan 2,000 naira honorable Awal bàbá àbẹ́jì 1,000 èló ló mú wá tó ní mẹ́dàkọ̀ rẹ̀ ìmáàmù wa Ansarul Islam Chief Imam Ansarul Islam Lógidi Dr. Ismail Afọ́ọ̀jẹ́ 2,000 bàbá wa ìmáàmù aláṣẹ́lá 1,000 àfáà wa Al-Agina 500 naira àfáà wa Dr. Eleworo àfáà wa láti Utwing comrade 2,000 naira àfáà wa ìṣòwò Utwing 1,000 naira ẹ̀ṣẹ̀wọ̀n Utwing àfáà wa Apó 500 naira àfáà ìwọ ọlọ́run yìí 500 naira ẹ̀ṣẹ̀wọ̀n Utwing wọ́n bá ti rí wọ́n mọ̀ dáhùn ni bàbá wa Professor Abdulbaki 1,000 naira secretary wa nù bàbá wa owó president ni mo dáàmà owó president ni mo dáàmà bàbá wa the national president Ansarul Islam Society of Nigeria 20,000 naira wọ́n àfẹ́ ṣẹ́jú bàbá lọ ní Sheikh Sharafuddin àfá ẹṣẹ́wọ̀n YouTube àfá ìbínú Abdulaziz 1,000 naira Abdulaziz ní jẹ́ ọmọ àgbáríkà bàbá olúwa báwákẹ́ bàbá Alhaji wa Abdul Mumin immediate past treasurer national treasurer fáńsá Islam èmi ọmọ wa sọ ilé wọ́n jẹ́ member governing council Muhammad Kamaluddin University àfá wa PRO wa àfá wa Gesua 1,000 Magaji Musiere 500 Aláìsáfi Imam Malik 500 ẹrú ọlọ́run 2,000 Alhaji wa Funsho Abdulkadir vice chairman national third vice chairman 2,000 naira gbogbo àwọn ọmọ bàbá Kuranga bẹ̀rẹ̀ látòrí bàbá wa professor ó fi kárí ibi tó dé 200,000 naira mo ti dákọ̀ national president Aisha Salafuddin alábẹ́lẹ́wé 20,000 ẹ̀hẹ́ àwọn Utwing ní àdánlá Ablatif engineer Bakare chairman Ilorin branch 2,000
náà ẹ̀rọ lọ òun ní ó yá ẹgbàá bàbá ní kó fún yẹn mọ́ ẹ̀hẹ́n